how far ọ̀rẹ́ mi? Should I get calculations yẹn? O máa try láti get ẹ ni o. Ṣé o mọ̀ pé tó o bá ti get ẹ, àwa gan àti ṣe kíni àti fail nìyẹn. Yahoo ẹ. Sorry, eh? Kí ló ṣe ọmọ ètò ìjẹ báyìí? Kí ló ṣẹlẹ̀ náà? My God. No. Ọkọ tó ń try láti ṣe, ó fẹ́ máa ṣe bí àwọn hot babes nínú campus. Àbọ̀mọ̀, ó fẹ́ máa show àwọn swag. Ó tún sáré. Ọmọ yẹn wọ́n ṣe ọmọ yẹn big time, man. Má bọ̀ wá wò. Bọ̀bọ̀ ṣé o ti get answer yẹn ni? No, wait till be this now. Huh? Now wait. You know that social tattoo she got to move by. Nobody know that tattoo she got be a good Louis. Sorry, Mama, you said you want the comment. Sandra, stop him. Hey, I think I'll play. If not play, just stop him. Eh? Show you come after me, show you. Show you come after me, show you. Ṣé tí gbogbo ẹ bá tẹ̀ fi mí ṣe ṣó yẹ kó máa fi mí ṣe yẹn ni. After all, wọ́n ní a friend in need is a friend indeed. That means òun ṣe a friend indeed now. Mi rẹ́rìn. Okay ni. Anyway, mi ò play me. Ká ní pé màtíkì ní ẹ ṣẹlẹ̀ ni mo ti gbé sára mi ò wá sọ pé ní máa ní opportunity láti máa fi princess ṣe yẹn. Mi ò play me. Má bínú mi fi ẹ ṣe ẹ̀yẹ. Dúró lọ ṣé Lanre. Ṣé ó ṣàrí ẹ̀ ṣá kó tó di pé ṣubú? Ó rí pé ìmúra ti yàtọ̀ pé stepping náà lè ti yàtọ̀. Sandra, I know say na bad belle wish people na dem wish me. I know because sori bí mo ṣe débẹ̀ báyìí wọn bí anybody dá kó má wò mí ní ẹ̀ẹ̀mejì sí ẹ̀ẹ̀mẹ́ta sí ẹ̀ẹ̀mẹ́rin wọn ti bí wọn dá wọn mọ̀ áńgẹ́lì ti sọ̀kalẹ̀ tí mo swagger tí mo ginger tí mo swagger báwọn wish ṣe gbéṣẹ́ wọn dé nìyẹn mo ṣe miss stepping kan tí mo ṣubú nìyẹn. O gbọ́dọ̀ má ṣubú pẹ̀lú gbogbo mu rẹ̀ tí wọ́n bá bọ́jà bá lọ. You still laugh. Stop am. Guess àwọn nǹkan tí màá wọ̀ next semester. Ferrowang, Miss Pushy, Ferragamo. Oh, wait, semester yìí I'm a keep ni. But let's just forget about that. I can't just wait to change my wardrobe. Mamile, o mi pé o máa tún travel out tá bá ti ní break. Of course. But mi ò ní pẹ́ mi ò ní no ju 2 weeks lọ. Apart from the fact pé mo fẹ́ lọ ra àwọn ọ̀rẹ́ mi, I need to change my wardrobe. Ó mọ̀ mí now. So gbogbo aṣọ tí mo wọ̀ ní semester yìí, mi lè wọ̀ next semester. And guess what I'm going for? What? Ferragamo, Ferrowang, Miss Pushy. Just watch out for me. Oh, I'm going to semester yìí, I'm a keep ni. Ẹ̀yin tí mo nǹkan kan ẹ máa sáré. Ẹ máa sáré bí kí bàtà yín já. Ó jẹ́ rọra Lọ́ládé Mrs. Money. Ó funny. Lọ́jọ́ alábòsí ni ẹ. What's that? Wàmílẹ́rìn. Gbogbo aṣọ tó ṣíra ní semester tá wà yìí, ó tí wọ̀ wọ́n tán. Inú box yìí, aṣọ ló kún ẹ̀. Ìmí gan ò tí jalè bẹ́ẹ̀ lára ẹ̀. Ó dẹ̀ máa rọra. Kí ló dé tó kàn like láti máa waste one necessarily? What's that? Ó mọ̀ mí ọ̀rẹ́ mi. Bájẹ́ ipò ṣe mọ̀ mí. Ó mọ̀ pé mi ò kí ń wọṣọ ju ẹ̀ẹ̀mejì lọ. At most ẹ̀ẹ̀mẹ́ta. Ẹlẹ́kẹta ẹ̀gún máa ń ní mí lára ni. Yes now, there's money, let's spend it, jewelry me. I be big girl now. Like Osas, my friend, they always talk, I be big. Well, so, it's just like that. Me, you like him, I was sure do ẹ̀ẹ̀mejì lọ. Anyway. Ó ṣàmù pé alágbára ni. Àwo òde lè fara wé. Ilé tó bá ṣàmù pé ó gbọ́ mọ́ as usual.
jẹ́ kí mi já sí o. Èmi ò kọ́ àjẹkù. Ìwọ ló mọ̀. Anyway, let me see. And gbé Burberry box yẹn wá tókè yẹn. Eléyà mi. Yes, bring it. Let me. O lè máa gbé lọ gan ti box ẹ̀ ti box. Bring it, let me just. Yeah, darling. Irọ́ ni. Epa! Mr. Waipo! Now, Simon. Jomito. Ṣé bó ṣe jókòó ẹ̀ tó nọ́mà? Ṣé gbogbo òsì rí? Kẹsẹ̀! Ode. Idiot. Fool. Ozwai. Yoruba go say na bolo. So, meeting. It's meta. I'm in the middle. I go Colorado, Miami. Ogun ogbuju egbera. Wo, by the time tí bá gba láàrin yẹn lọ́wọ́ ẹ̀, sórí gbogbo garagara tó ń gun ẹ̀yìn, gbogbo èyí ẹ̀ pátápátá máa mú ọgbẹ̀, máa break ẹ̀ into pieces. By that time, wà wá mọ̀ wípé Osas ọwọ́gẹ̀ Benin, na him be the only chick for this last giddies. Now, okay. Oh! Hey, my Larry! Okay, ladies and gentlemen of the fallopian tube. The one in Kokabura, you know, balance sheet. Which one among of you? Mister, me. Okay. Okay, balance sheet, Sir, balance sheet now when sheet balance. Huh? Ọba tó pàyà ẹ̀, or what is that your name? Princess Osaume say Osa. Osas Odewende. Look, my friend, if you don't have anything sensible to add to what we're saying in this, you better keep your pieces. Ewolochi, your congruous abuse of medulla oblongata and your lunatic behavior cannot be accommodated in this atmosphere. Ọba tó pàyà ẹ̀, look, my friend, will you sit down there? What nonsense. Hello? What nonsense? Is there somebody here who has something which is paradoxically efficient to what we are saying instead of this blabadoo? Okay. Sir, balance sheet is a statement. Yes. Of the total assets and liabilities Yes. of an organization at a particular time. So that's what we're saying. That's exactly what we're saying. And Tony Akpeni here is saying something that is in line that we are aligning to teach you in this institution. Sir, more aligned. More aligned. Nǹkan tí mo fẹ́ sọ gangan ló sọ. Ọba tó pàyẹ, will you sit down? Mo gbàgbé sílé ni sir. Will you sit down?
Oh, any time for me, Mom. You are just busy doing nothing. But baby, what do you mean by busy doing nothing? Eh? Sweetheart, but they mean nothing to me. Oh, Mommy, now I'm not one of those girls around. Whatever, man. Oh my God. Baby, you could understand, Olori ni mi. I'm a tifo for crying out loud. How is that my business? Right from so I think, or what me for ballet for anything. Easy now. And surely contest don't keep me busy. Please, I'm very sorry. I'll make it up to you. Whatever. Come on. Milk, I'm sorry. What? Sorry about what? Oh, yeah, okay, baby. Family. School, I was stupid, man. Already, Joma Binu. Oh my God, not the boy, any boyfriend. What's up? Let's go. Almost the other church, I need my cousin. Oga. Oja, ọmọdé o. Sorry, the musical thing, màá gbọ́dọ̀ lọ. Wọ́n máa bọ̀jẹ́ a máa lọ. Aláwọ̀ pa. Ẹjọ́ má bínú. Ẹjọ́ kí ló ṣẹlẹ̀ mẹ́? Information kan là ń wò bẹ́ẹ̀. Musical competition kan ló fẹ́ ṣẹlẹ̀ ní ọgbà yìí. Abẹ́ máa sìn. Okay. Okay, thank you. Ìwọ lè mú yẹn dání ṣá. Hello. Anade. Osas. O sure pé láàrin máa wá ṣá. Ṣé borúkọ ẹ nìyẹn as one of the judges? Òun ló máa jẹ́ one of the judges. Wo náà. Mo rúrúkọ ẹ̀ ń bẹ̀ but mi kò mọ̀ ẹni nísù. Tó bá tiẹ̀ máa wá. Mi ò fẹ́ kó lo embarrass mi bẹ́ẹ̀ yẹn o. O sure pé o lè kọrin. Jẹ́ a fi eré lè. Tó bá mọ̀ pé o lè kọrin, má lọ kọrin lọ́jọ́ yẹn kó lọ máa disgrace mi o. Torí mi ò ní fẹ́ káwọn èèyàn máa fi mí ṣe yẹn campus o. I swear you dey yarn Okpaks. Serious Okpaks na you dey yarn. Wetin dey worry you? Come, you know wetin dey call me for B-side? Ọmọ kan tó ń pè mí ni. Na canary now. If I sing, because I dey choir for church, if I sing, Holy Ghost fire go come down, people go catch fire, come dey somersault. Then they beg me to stop before I stop, otherwise people dey gbàgbé sọdá gan. You no know. Èmi mọ̀ kó mo orin kan, ó yá kọrin kan fún mi. Ní sùúrù nǹkan tí mo ní kó kọrin mi ò ní kó ṣe I just dey start now. Inspiration don dey come with no spoil my this na vibes. Say what? Anything can happen. Yo, anything can happen. Jọjọ gbẹnu dákẹ́jàre kí ló ń kọ? Jésù. Okay. O ṣá fẹ́ kọrin ṣá, àbí? No problem. Ṣó mọ bọ̀bọ́ kan báyìí tó ń pè ní Scally. Scally? You know am? Scally. Òun ló kọ dàmọ̀ṣe. Oya, dàlúbọ̀lẹ̀. Nísùúrù. I feel a bali for B-side. Ó ní studio, so máa fún ẹ nọ́mbà but máa tún bẹ́ẹ̀ pé máa sọ fún pé òun bọ̀ kó lọ ṣe voice training níbẹ̀. Nítorí bó ṣe ń kọrin yìí, tó bá kí bó ṣe fẹ́ kọrin lọ́jọ́ yẹn nìyẹn ò lè win. Wọ́n máa lẹ̀ kó pa ẹ́ ni. No dey talk like that. No dey talk abeg, no dey talk like that. Ó dà ṣé kí n má fún ẹ nọ́mbà mọ́. Fún mi. Màá call ẹ fún ẹ náà. Màá dẹ̀ fún ẹ nọ́mbà. Ṣé ti rọ? Mo ṣe wà yìí. Mo fẹ́ lọ jẹun. Yeah. Okay. Ṣé mi lando. Mani, ṣé mi lando. Okay. Ẹ jẹ́ ká jọ mi lando. Oya bang Milando. Okay, focus Milando. Scally money. Oya, Shole Mila. Scally. Alice. Go the big. See, if they see me person they share it,
e good though, because now the good way they do now it make God give me double combination. See Scally. I don't understand God says Scally, Scally, and they still live and direct. Now you are this, and they still live and direct. Two of now we dey feel now badly for B-side. Osas. Okay, where Sandra coming? Okay. Hey bro, say you see that your song eh? Damoshe. We dey feel am bad, and you Baba Agbalagba. You see that Alanta, Atlanta. And so waiting have to do for you because Sandra did saw everything for me, but we gone Latin more now because me gonna jump into the. Bros, nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo fẹ́ lọ fún musical competition ní school mi. Mo dey must to win. So my friend come tell me say in get una connection, especially you Scally. So na so in come say in go, you know, hook us up. So una go fit help me win the competition. I get her for my head. You have your own original song. Mo ti compose Written and composed by you. by Osas. Hey, bros, before I start, I'm canary. You say what? I'm canary. 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 Okay. More just yes. Ororo not the fate, Oba not the go transfer. Me I say, Ororo not the fate, Oba not the go transfer. Oba not the go transfer. Oba not the. Wait, you know what? O ṣe pé orin ó dá kéèyàn wà natural now. Like normal thing as me I sing my song now. When I say odo kan odo èjì odo ẹ̀ta odo ẹ̀rin odo. Mo wá ní ó yá dá dùbúlẹ̀. Everybody ó yá dá dùbúlẹ̀. Ṣé mo gbọ́ Alanta náà? You understand? Bó ṣe wọlé kí ló kọ́kọ́ sọ ní Alanta ó ti gbọ́ kí ni kí jọ ó gbọ́ jọ tó tẹ̀lé. Ẹni it be like fire. It dey burn my body. Jẹ́ kí n fẹ́ra o, òru mú mi. Open your arm, lásán. You won't fly away. Jùpájú sẹ̀, wá. Alanta. One leg go. You should have a better song now. Why Ororo? Why Faith? Why Oba? Come on. Only original, but at least another song. Bro, wait, I explain myself. You see, on this song, bro, she won't offend me small that time, but because I don't love you since I did small, now make me no one verse. This song, Baba Agbalagba wa Agbalagba Oga àwọn ọ̀gá Epa Osayamore evergreen musician for B-side, na singer. So and besides, originality, na you stand for. So now it make me say mo sing our song. Feel me? Mo fẹ́ sọ pé Ọba àtọpọ̀ ilé ẹ̀kọ́ náà. He said. Okay, as in Ororo Ọba no dey fade lo fi lo gbogbo. No wahala, you can just sing it better, Shan. Okay, we are sorry. Just put your back down. Ororo no dey fade, Ọba no dey. Ade studio no dey disturb you. No padà jọ ọmọ. Ṣé òun tún ní ẹ̀ṣọ́ tó fẹ́ wà ní later nìyẹn máa wà. Check microphone 1 2 1 2. Check it microphone. Ẹ wo ẹ lọ bá ṣe mic. Bàbá ẹ sáré bá ṣe ká mú yẹn straight ká lè ṣiṣẹ́ yòókù. Fún microphone jù. Okay. Ó ti yẹ ẹ wá lè gbọ́ rẹ dáadáa. Okay. Ọ̀rọ̀ ṣó ti wá mẹ́rin. God, I don't win no. Inú dé láì ṣe wrestling. I win no. 1 2 3 4 5 1 2 3. Ororo no dey fade, Oba no dey go transfer, Oba no dey go transfer, Oba no dey. Oh me, I say Ororo no dey fade, Oba no dey go transfer. Oh, Ororo no dey fade, Oba no dey go transfer. No dey fade, Oba no dey go transfer. Ó ti yẹ, ó ní láti fi ọwọ́ kódà kó gbọ́ dáadáa. Ó ní máa rush. Bóyá ní first day tó yẹ̀ṣẹ̀ wọlé. Wọ́n ti gbọ́ bìtì wá kàn. All right. Hey, I don't win no. She no pressure now. Now let's go to the final part. That be first time, Harry. Tell him go. Ka ilé fún sí akọ́mọ. Baby. 1 2 3 go. Ororo no dey fade, Oba no dey go transfer, Oba no dey go transfer, Oba no dey go transfer. Me I say Ororo no dey fade, Oba no dey go transfer, Oba no dey go transfer, Oba no dey go transfer. Me
I say, Ororo now the fade. Nice one. Come. So later I'll achieve verse here. So because I'm ashamed anyway. Ross, Mama win you. You don't win. You go do verse later. What you could verse? Shoe. Which one be fast again? What you verse about? Now only Ororo the fade you want to see. All of my fade. Because tobacco no dey fade every time. We go fade call the stage here, man. Because come. I just feel it. No, I feel it, but the only time I shesha, so I'm a moafa. That my issue, cause the problem. Iṣẹ́ kékeré náà ni kò ṣe well, honor for love. La 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 la. La 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 la. La 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 la. Ah, that one a bass. Trebuna. La 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 la. Ah, my voice not fit pick that one. That one too high. La 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 la. No, that one a treble. La 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 la. Hey, my voice not be bass, not be treble, not be tenor. Na medium. My voice na medium. That's Kylie and others. Not tell me say my voice na medium. Me just discover now say my voice na medium. Tenor. La 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 la. That one go be medium. Now that one be my voice. They not tell me that one. Me just discover that one. Voice me gangani. And that one be my voice. So now that one I would use. La 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 la. La 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 la. Oh la 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 la. La! Osas, please. John now. Hello? Show Ayara. Mo fẹ́ wá ni. La! Ọmọ náà, wòlé tí mo bá gbé yàrá ni. Ọmọ náà ti fàyè sùn ní Ọlọ́run. Mo mọ nǹkan tí mo wá ṣe ní Naija yìí kan. It's too full of shit. La 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 la. Ah, my voice not fit pick down. That was too high. Jomo Naija ni say abi me Pluto ló ti wá. Mo ń bọ̀, má worry, I'll be fine. I guess by now you should be happy. You blame me. Ojo to rot to kọ ile pọ̀ ma ti yin. Then I can't miss one water like the talker. One water. So. La la la. La la la. At least you know a shitty done so to see that. La 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 la. La 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 la. I swear. See. We should know we say man not do voice training for my room. See. You still say you get sense. You still say you fit collect my fresh fish. Sorry, by the time tí bá lo medium voice mi tí mo ṣe discover ní ọjọ́ competition yẹn na me go win. Yeah, thank you very much. Yeah, thank you very much. Ẹ ṣé gan. Ṣẹ́yìn náà tí bó ṣe lọ. Ṣé rí pé kò easy. Fún ìdíje kìíní, àwọn tí wọ́n yege lélẹ̀, so ẹ̀yin ẹ lè padà sórí ìjókòó yín. Ẹ fàtẹ́wọ́ gbé wọn lọ. So àwọn márùn-ún tán yege fún final contest lélẹ̀. So ẹ bá mi fún wọn látẹ̀wọ́ lẹ́ẹ̀kan sí. So you may go back to your seat, please. Thank you very much. Ṣẹ́yìn náà ti rí pé kò easy. Ẹ fún látẹ̀wọ́ náà. Yeah. Ṣẹ́yìn náà ti rí pé kò easy rárá. Kò easy fún ọmọkùnrin kó máa lọ síwájú ọkùnrin ẹgbẹ́ kó máa sùn rárá o. Ṣé mọ̀?
so ìdíje kejì tó máa ṣe wọ́n máa fi orin wọ́n á fi díje láàrin ara wọn so la máa fi mú ẹ tó gbégbá orókè tí ó máa ṣe pò kíní lálẹ́ so màá máa pe orúkọ wọn lẹ́yọ̀kọ̀ọ̀kan báyìí so that wọ́n máa wá sórí stage wọ́n máa fún wa ní nǹkan tó ní so the first person tí máa pè ní fresh bone abàmì ẹ̀dá. fresh bone. Everybody say yeah, yeah. Everybody say yeah, yeah. Ararara. Wait for you. My name is Fresh Bone. But I want to sumo me gun. Hey, listen. Come. Orúkọ tó fẹ́ kọ́ máa pè é ní kó sọ fún akọ̀dà kankan tó ní kọ́kọ́ get out. Mr. George, kò tí tóbi nù. Anyway, panel of judges, co-contestants, and accurate timekeeper. My name is Fresh Bone. Omiata kò ṣe fi bọ́jú ẹni kò ò mọ̀. Àrólé abàmì ẹ̀dá. Everybody say yeah, yeah. Kí Yeah. How? Kí ló fa yeah. Going state. Ẹgbẹ́ rubbish tó ń sọ. Ìwọ àròlé abàmì ẹ̀dá. Ṣé wọ́n jẹ́ Fẹ́mi ni àbó jẹ́ Ṣeun? Àròlé báwo? Bàbá ọjọ́ ẹ̀. Ọgbẹ́ni kọ́ni tó máa kọjá rẹ̀. Àwùjọ ìwé going state yóò bẹ̀rẹ̀ sí ní bu wa. Yeah o. Mo ní ya ẹ̀. Mo ní yẹ́yẹ́. Fún wa lóyún tó máa fún wa kó girl. All right. Anyway, you know, 1, 2, 3, go. In the country of the blind. Now one man I be king in the country of the blind. Water, you don't get enemy. Omi yo lota, water, you don't get enemy. Omi yo lota, water, you don't get. Mr. of no nation, ẹgbẹ́ never society. Ibo ló rò pé wà? Ìwọ náà fetí ara ẹ̀ gbọ́ nǹkan tó ń kọ náà. Fẹlá gọ́ngbà tó wà láyé inspirational songs ló máa ń kọ. Kò kí imitate èèyàn. Èwo ni òṣì tó wá ṣe bíbá water no get, which kind water no get? Fẹlá gan-an ni wàá fún wa lórí stage báyìí. I mean, you can just imagine. Get out, kúrò lórí stage. Thank you, sir. Sir, I will sing my song. No. I have to try it. Ẹ sọgbọ́n yíyó gùnwé mẹ́mọ́ o. Ríyó gùnwé mẹ́mọ́ o. Ẹ sọgbọ́n yíyó gùnwé mẹ́mọ́ o. Abàmì wa, ẹ ṣe wọn. Ẹ fún wa láti ọ̀rọ̀. Thank you very much. Ẹ ṣé gan. Mo rí pé ẹ enjoy ara yín àbí. I don't know. These guys are just. So ẹni tó tún kàn báyìí ni alóyin lóhùn jùlí. Ẹ pàtó mu jùlí. Ó pọ̀ síbẹ̀. Good evening, ladies and gentlemen. Ẹ kálẹ́ lọ́kùnrin àtobìnrin ló ń jẹ́ bẹ́ẹ̀. Orúkọ tèmi ni Jùlí alóyin lóhùn. Olúwa jíjáde sun àgà mi. Ẹ jẹ́ bá mi sọ pé màá gba yìí. Èmi ni mo pè ẹ tún fẹ́ máa bá mi jẹ́ orúkọ ni màá gba yìí. Madam, kí lẹ ní fún wa? Ẹ má bínú orin tí mo mú wá pọ̀ gan-an. Ó pọ̀ gan-an. Bọ̀ máa kàn kọ ẹyọ kan fún yín. Mo dẹ̀ mọ̀ pé máa gbádùn ẹyọ kan yẹn. Àsìpẹ́jà ìdẹ̀. Bó ní ká ti bẹ̀rẹ̀ nù. Okay. 50 naira lágbárinṣẹ́ 20 naira láṣìpá gbèsè rẹ̀. Ẹ dákun ẹ ṣàánú ajé torí Ọlọ́run o. Ẹ dákun ẹ ṣàánú ajé. Ẹ dákun ẹ ṣàánú ajé. Ẹ bá ṣe rálù sípíkà yẹn torí sọfọ ó lè bọ̀jẹ́. Owó iyebíye la fi ra. Madam, ibo lẹ rò pé wà ná?
no bá ṣe máa ń jù fáwọn. ṣé lára orin tẹ kó wá tó pọ̀ náà lẹ ti kọ èyí tí ò dùn rárá ẹ̀. kò dùn rárá báwọn tèmi ṣe ń jó ń gbòòrò nìyẹn. wá àwọn tó ń kójọ kọ́ máa kójọ lọ bẹ́ẹ̀ yẹn ṣé ẹ mọ sàláwà bí. bàbá màmá wa ń lé agodo ni. ká níbi sàláwà ṣe bẹ̀rẹ̀ kàrí àìlélẹ̀ báyìí kò sẹ́ tó máa mọ̀ ń pa ẹ̀. ẹ má bínú àǹtí kò ń ṣe bẹ́ẹ̀ àsìkò àwọn màmá àgbà ni. ẹ ṣe gan ẹ mú skul. àsìkò youth láwàáyé. ee madam ẹ ṣe gan ẹ ti try orin gan lẹ́kọ̀ọ́ yẹn ẹ jọ̀ọ́ ẹ má máa lọ. ẹ̀yin lẹ́yìn ò dá màá tèmi kó mi jẹ́ ń gbòòrò. ẹ kọ́ máa kọ́ ẹ̀jẹ̀ ń bẹ̀ máa. ẹ má tẹ̀wọ́ kó ẹ ṣe thank you very much thank you very much thank you very much. Ga o na wa o. I hope you guys are enjoying yourselves. If you enjoy yourself, say hey. Yeah, I really see that you guys are really catching your fun. Ẹni tó tún okay ó dàbá àwọn eléyìí bíi group ni wọ́n in conjunction alárìnká put your hands together for alárìnkas. kí ni gbogbo. Great Nigeria student! Great Nigeria student! Great Nigeria student! Èwo nu yín gan ló fẹ́ kọrin? Because ẹ̀yin méjìlá rí èèyàn kan la dẹ̀ pé èèyàn kan ló máa wá fún competition. We are conjunction together. What? We are together. In conjunction. ẹ pé alárìkà ń kí yín o. Gangan alárìkà ń kí yín o. Kábírù gangan ló ń kí yín o. ọlọ́gbẹ́ni sọ́yẹ́rì ń kí yín o. ó ní gbogbo eyín yín ò ní jóná. ó jóná tì. ẹ̀yin fúnra yín ò ní jóná mẹ́yìn. àpàdà sí burúkú ò ní tọ́ sí yẹn sàmì. alánìká dúpẹ́ ebi tó kọjá lọ o a ò rí rírú ẹ̀ mọ́ lọ́la lámọ́lá o àwọn amẹ́mu. wọ́n mẹ̀mú títí wọ́n ká pamọ́. àwọn àjẹbá. wọ́n jẹ̀bà títí wọ́n ká bọ́ pamọ́. iṣẹ́ ibi lẹ́rí yẹn ẹ̀yin méjọ́rìtì o àyàfi mọ́mọ́ lọ́kà ní ọ̀gá wa kalẹ̀ o. adúpẹ́ gidi gbogbo ẹ̀yin tó fún wa lẹ́yìn. èèyàn bíi brọ́dà. gbogbo yìí là kí ẹsẹ̀ ọjọ́. èèyàn bíi sísítà. gbogbo yìí là kí ẹsẹ̀ ọjọ́. àwọn oníṣẹ́ àgbẹ̀ sọ́ọ́mùlà wa o adúpẹ́ ẹsẹ̀ ẹ̀yin méjọ́rìtì. audience kí ló ṣe iná ẹ lè pàtẹ́wọ́ fún wèrè ẹ dúró ewu wo ló ṣẹlẹ̀ sí iná. ewu eyín tó jóná ni. eyín tó jóná ń jọra ń jò ni. ok nǹkan tí mo kọ́kọ́ rí lára yín ni pé ìgbà tẹ́ máa wọlé ẹ̀kọ́ wọlé bẹ́ẹ̀ tó fẹ́ ja wrestling ẹ̀dẹ̀ wá kọrin ni in fact ṣe rí nǹkan tó yẹ kẹ́ ṣe báyìí bẹ́ẹ̀ ṣe wà in conjunction tẹ́lẹ̀ wà yẹn ẹ̀yin mọ pápá lolo ẹ mọ̀ wọ́n adẹ́rùpọ̀pọ̀ àwọn èèyàn ò kọrin mọ́ bóyá kẹ́ padà sí Ìbàdàn kẹ́ bẹ̀rẹ̀ níbi tó ti bẹ̀rẹ̀ torí ìtẹ́yìn ṣe ìjẹ́sítà ni kò ń ṣe ta ní ìdíbí ó yẹ yín. jáforin mi gbé. ẹ̀rù eyín ń bà mí ẹ̀yìn àká o lówùrọ̀ kùtùkùtù lọ́jọ́ téyín jóná bẹ́nìyàn dorí ẹja akéyín sọ́wọ́ gbogbo àwọn ọmọ mọ́là tí ń bẹ níjọra igbe gòrògòrò ní gbogbo wọn ń ké kí á mọ́ sáwọn ti lọ pé fọyín àríkà fọyín sí àgbè ní oṣù pèsè o. alárìnkà ó gbẹ́kẹ̀lé alámọ̀là ó kàrẹ́ yìí hàn lọ síbi tu o. ẹ fún wọn láti ẹwọ ẹjọ. ẹ bá máa lọ. conjunction ẹ ṣe gan. ẹ máa lọ. ẹ bá lọ ẹ lọ bá wọn lálábà ó ti yé yín. a máa get back sí yín. ẹ lọ bá wọn lálábà kẹ lọ tà fún wọn. a máa get back sí yín ṣẹgbọ́. hello. ṣé tí bó ṣe ń lọ seriously báyìí. anyway mo fẹ́ pe the next act fún alẹ́ yìí àwọn ni ọ̀rẹ́ olúwa ọ̀rẹ́ olúwa
Yeah. Thank you very much. Orúkọ tèmi ni Ọ̀rẹ́olúwa swagger tó pọ̀ jù. Àkọlé orí tèmi ni iṣẹ́ tí orí rán mi. Okay, let's go. Iṣẹ́ orí rán mi ni mò ń ṣe. Iṣẹ́ torí rán mi. Iṣẹ́ orí rán mi ni mò ń ṣe. Ẹni jalè ló bọ́mọ jẹ́. Ẹni jalè ló bọ́mọ jẹ́. Ẹni jalè ló bọ́mọ jẹ́. I say I love to be myself and I will be myself no matter what people say. Ṣiṣẹ́ ó jàre òṣì. Ọ̀lẹ tí ó lè ṣiṣẹ́ ó fira rẹ̀ fòṣì tá a. Tí bá rọ ọmọge tó lóhùn ò fẹ́ mi fẹ́ṣẹ́ mi. Màá ní kó dákun kó jọ̀wọ́ kó tètè tó àbígbà. Ẹ ti jọ lè wọ́n forin ṣagbe. Láyé sìn wọ́n forin lówó wọ́n forin lọ́lá tó bá jẹ́ bí rọ́bìnrin lọ́wọ́ sàn ní aládé bàbá ti lówó bàbá ti lọ́lá ohun tí mo bẹ bàbá tó dá mi sáyé kó jẹ́ kó rí mi jọ tètè jẹ́ kí rọ́nà gbà á torí èrè ṣálọ lọ́jà jẹ̀ṣẹ́ ti gbọ́ èrè lọ́wọ́. All right, o ṣe gan Mr. Ọ̀rẹ́olúwa àbí o try àti rí nǹkan tó kọ ààrẹ ti gbọ́ onímọ̀lọ́. Yeah, put your hands together for Oluwa once more. That was a fantastic performance. And now I'm going to call on the last act for tonight, and that is in the person of Osas. Osas. Thank you. Senseless in the first place. Great Nigerian students! Greatest of the greatest of the greatest Nigerian students! Great Niger Deltans! Una thank you, una do well. My name is Osaumese Ikwanwosa. Osas for short. Ẹ jọ̀ọ́ kí ló tẹ́ kí n farabalẹ̀ náà tẹ́ bá gbọ́rọ̀ ó kì í sìn ó da èdè palẹ̀ àgbọ̀n kan tó sọ bóyá pè ló ṣẹ́ fún ẹ mọ̀ Osas àbí kí ló porúkọ rẹ. Flow pẹ̀lú mi ni òun ni mo fẹ́ sọ sìn the only swagalicious gagalicious fashionistic stylicious Osas. Orin tí mo fẹ́ kọ ni wọ́n pè ní African hip hop rap. Okay. Osas rene o, Osas de waye, Osas rene o, Osas waye. Hey, Ororo not the fate, Oba not the go transfer. Me I say, Ororo not the fate, Oba not the go. Oba no dey go transfer, Oba no dey go transfer. Me I say, Osas you don win yo, Osas you don win yo. Osas àbí kí ni nǹkan tó ń porúkọ ẹ̀? I mean, just look at you. Gbogbo ìmúra, irú combination of dẹ̀wò lélẹ̀. Ṣé inú snow ló ti ń bọ̀ ní àbí inú snow? Ẹ mọ̀ pé ẹ̀yin gbàtígbàtí people na no dey quick dey blend. Me wan blend una. Sherry, eléyìí ni wọ́n pè ní Jamaican plus African plus American culture. Mo balance gbogbo ẹ̀. Mo balance gbogbo ẹ̀ ni. Yes, because Osas is born to rule. Osas is born to run things. Osas na Osas, don't try. Osas, thank you very much. Check out the new fanoni. Okay, I'm sorry, sir. Mo ṣì ní love song fún special person tó wà ní hall yìí. Go ahead. Ìfẹ́ mi dé o, ìwọ lẹni ọkàn mi yàn o, jọ̀wọ́ gbé mi sáyà rẹ o, olólùfẹ́ mi. Oshe, thank you very much. You may go. Please put your hands together for Osas. Yeah, put your hands together once more for all the contestants. It's not easy. You know what? Judges, I hope you have collated your results, please.
Yeah. Can we have the results? Anyway, while the judges are collating their results, Mr. DJ, please hit me. If you want from if you want from Oh, okay. Oh, thank you, Mr. DJ. Thank you. Shut. Yeah, that was a bomb anyway. The judges, are we ready? Yeah. Step forward, please. Step cross and let's have your result, please. Yeah. Just put your hands together, everyone. Put your hands together for the contestants. Want to try? Pàtẹ́wọ́ fún wọn dáadáa. Oríṣiríṣi ẹ̀dá. Come on, yeah, that's it. Kò easy àti wá máa kọrin bíbá yẹn ṣe mọ̀. Àti rí oríṣiríṣi èèyàn bíbá ilé ní oríṣiríṣi ẹ̀dá. But somehow, somebody has to win. Àbí? Now, at our judges àti Kẹ́mà lórí Expo, yeah. Okay. The judges have agreed àti mú èèyàn kan òun dẹ̀ ló win competition yìí báyìí. Ta lẹ fi ipò win kíní yìí báyìí? Ta lẹ fi ipò win? All right. Okay. This is the moment you have all been waiting for, Abi? All right. Oh, I can see the name of the winner right now. Now, the winner of this wonderful competition is the one and only about to be, about to blow, about to be world famous, the one and only Ọ̀rẹ́olúwa.